Aláròyé máa wí o. Mo ṣèlérí pé iná ẹ̀lẹ́ńtíríìkì kò ní í ṣe ségesège mọ́ tí mo bá di gómìnà Ọ̀ṣun. Salam ló sọ bẹ́ẹ̀. Olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) dókítà Najim Salam ti fi dá àwọn aráàlú lójú pé ọ̀kan lára nǹkan tí òun yóò kọ́kọ́ mú gbọ́ ní ọ̀rọ̀ ìpèníjà iná mọ̀nàmọ́ná tó ń dojúkọ wọ́n báyìí. Ó ní òun mọ ọ̀pọ̀lọpọ̀ àkùdé àti ìfàsẹ́yìn tí àìsí iná mọ̀nàmọ́ná ń kó bá ọrọ̀ ajé àwọn olókoòwò àti bó ṣe ń kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn olùdáṣẹ́sílẹ̀ lọ́ṣùn. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí ètò kan lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní Salam ṣàlàyé pé ọ̀rọ̀ ìdàgbàsókè àti mímú ìṣèjọba tó dúró re bá àwọn aráàlú ló mú mú láyà òun. Ìdí nìyẹn tí òun kò fi bá wọn dá sí wàhálà òṣèlú èyí tó ń lọ lọ́wọ́ nípìnlẹ̀ Ọ̀ṣun báyìí. Ó ní òun ti ṣe onírúurú ìpàdé pẹ̀lú àwọn tó ní ìmọ̀ kíkún nípa ìpèsè iná mọ̀nàmọ́ná àtàwọn olùdókòwò ní ẹ̀ka yìí láti lè wá ojútùú sí wàhálà ìdákúrekú iná ẹ̀lẹ́ńtíríìkì káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ síwájú pé ìṣèjọba tó bá fẹ́ kí ètò ọrọ̀ ajé gbòòrò kí àwọn olókoòwò kéékèèké sì máa gbilẹ̀, ó gbọ́dọ̀ kọ́kọ́ mójútó bí iná ìjọba yóò ṣe dúró re ni, nítorí òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ gbogbo èyí tó kù. Gẹ́gẹ́ bó ṣe wí, kò sí iṣẹ́ ìdàgbàsókè kan tó nítumọ̀ tí ó lè wà níbi tí ìdákúrekú iná mọ̀nàmọ́ná bá wà. Mo ń fi dá àwọn aráàlú lójú pé ìṣèjọba mi yóò wá ojútùú ní kí a mọ́sá sí eléyìí. Salam tẹnumọ́ pé adarí tó ní àfojúsùn rere, tó mọrírì àlàáfíà, tó sì ní ojútùú sí ìṣòro ni àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun nílò. Ó ní àfojúsùn òun ni láti dá ìṣèjọba gidi padà sípínlẹ̀ Ọ̀ṣun àti láti ṣètò onírúurú iṣẹ́ ìdàgbàsókè tó nítumọ̀ tí àwọn aráàlú bá fi lè fi ìbò wọn gbé òun wọlé lóṣù kẹjọ ọdún yìí. Salam, ọmọ bíbí ìlú Èjìgbò, ló ti fìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun ni yóò sì máa kojú àwọn olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú tó kù nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín.